Tàlẹ́ni tó ṣe bí ọba lórí ayé rẹ̀ o, tọ́lọ́run ò fi jọba tó pera rẹ̀ lọ́ba, tó ní lẹ́yìn ọlọ́run òun ló dé tún kú o. Ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ wọn lóye kan yé ṣe bí ọba. Tàlẹ́ni tó ṣe bí ọba lórí ayé mi o, tọ́lọ́run ò fi jọba tó pera rẹ̀ lọ́ba, tó ní lẹ́yìn ọlọ́run òun ló dé tún kú. Ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ wọn lóye kan yé ṣe bí ọba. Ámánì tó ṣe bí ọba lórí Módíkáì ó padà tẹ̀. Ẹ̀mí mímọ́ ọ̀rọ̀ wọn lóye kan yé ṣe bí ọba. Mo kí ìwọ olùgbọ́ àti ìwọ olùwò mi wípé ó tó ọjọ́ mẹ́ta kan. Mo ní ìgbàgbọ́ nínú Jésù Kristi pé ó wà ní àlàáfíà pé. Mo kí wa wípé a kú ọdún tuntun. Ayọ̀ tá a fi bẹ̀rẹ̀ láwọn fi parí rẹ̀ ní orúkọ Jésù Kristi. Ẹ̀mí mímọ́ Ọlọ́run rán mi sí ọ lẹ́nìí láti lọ nínú àwọn àdúrà. A pè àdúrà yẹn ní àdúrà ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ àwọn alágbára ìdílé, àwọn akọni òkùnkùn, àwọn alágbára ìran, èyí tí wọn kì í fi àyè fún àwọn ọmọ ológo láti ṣe rere, èyí tí wọ́n di àwọn ọmọ ìran yín tí wọ́n dè wọ́n ní ìgbèkùn, èyí tó ní èdìdí àti májẹ̀mú tí wọ́n ń lò lórí àwọn ọmọ ìran tí a ti bí ọ, èyí tó ní ìkòríta tí wọ́n máa ń dúró sí dè wọ́n láti jà wọlé lórere. Ẹ̀mọ́ Ọlọ́run ní ká lọ gba àdúrà lórí rẹ̀. Gbọ́ o, ibi ìwé tí ẹ̀mí mímọ́ Ọlọ́run fún mi nínú Bíbélì láti kà ní ìwé ẹ̀kún Jeremáyà orí 5. Màá bẹ̀rẹ̀ sí ń ka láti ẹsẹ̀ ìkíní. Rántí Olúwa ohun tó dé sórí wa, lókè òsì wọ ẹ̀gàn wa. A fi ogún wa lé àwọn àlejò lọ́wọ́, ilé wa fún àwọn àjèjì. Àwa jẹ́ aláìní òbí, bàbá kò sí, àwọn ìyá wa di opó. Àwa ti fi ọwọ́ mu omi wa, à ń ta igi wa fún wa. Àwọn tí ń lépa wa súnmọ́ ọrùn wa, àárẹ̀ mú wa, àwa kò sì ní ìsinmi. Àwa ti fi ọwọ́ wa fún àwọn ará Íjíbítì àti fún ará Síríà láti fi oúnjẹ tẹ́ wa lọ́rùn. Àwọn bàbá wa ti ṣẹ̀, wọn kò sì sí, àwa sì rú àìṣedéédé wọn. Àwọn ẹrú ti jọba lórí wa, ẹnìkan kò sí, gbà wá kúrò ní ọwọ́ wọn. Nínú ewu ẹ̀mí wa ni àwa ń lọ mú oúnjẹ wa, nítorí idà tí aginjù. Àwọ̀ wa pọ́n gẹ́gẹ́ bí aró nítorí gbígbóná èèyàn náà. Wọ́n ti àwọn obìnrin wa ní ògo ní Síónì, àwọn wíńdíà ìlú Júdà. Aṣọ àwọn ìjòyè wa rọ̀ nípa ọwọ́ wọn. A kò bùyìn fún ojú àwọn àgbààgbà. Àwọn ọ̀dọ́mọkùnrin rú ọ lọ, àárẹ̀ mú àwọn ọmọdé lábẹ́ ẹ̀rù igi. Àwọn àgbààgbà dàṣẹ̀ kúrò ní ẹnubodè, àwọn ọ̀dọ́mọkùnrin kúrò nínú orin wọn. Ayọ̀ ọkàn wa ti dá, ayé ijó wa padà sí ọ̀fọ̀. Adé ṣubú kúrò ní orí wa, ègbé ni fún wa nítorí tí àwa ti ṣẹ̀. Nítorí èyí ni ọkàn wa rẹ̀wẹ̀sì, nítorí nǹkan wọ̀nyí ojú wa di bàìbàì. Nítorí òkè Síónì di ahoro, àwọn kọ̀lọ̀kọ̀lọ̀ rìn lórí rẹ̀. Ìwọ Olúwa ni ó wà láéláé, ìtẹ́ rẹ láti ìran dé ìran. Èéṣe tí wọ́n fi gbàgbé wa láéláé, tí ó sì kọ̀ wá sílẹ̀ ní ọjọ́ pípẹ́. Olúwa yóò padà sọ́dọ̀ rẹ, àwa ó sì yí padà, sọ ọjọ́ wa di ọ̀tun gẹ́gẹ́ bíi ti ìgbàanì. Tàbí ìwọ àti kọ̀ wá sílẹ̀ pátápátá, tó bẹ́ẹ̀ tí ìwọ sì bínú sí wa gidigidi. Gbọ́ ẹsẹ̀ Bíbélì tí a kà yẹn, nǹkan kan ló fà. Ó ní adé ṣubú kúrò lórí wọn. Kí ló mú kí adé kó ṣubú? Gbọ́ o, ẹsẹ̀ ìkeje wípé àwọn bàbá wa ti ṣẹ̀, wọn kò sì sí, àwọn ọmọ sì ru àìṣedéédé. Ẹ̀ṣẹ̀ ìran lénìí ó ti mú kádé ó ṣubú kúrò lórí ọmọ ológo. Ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀ ilé tẹ́nikẹ́ni ti jáde ó ti mú kí adé ó ṣubú kúrò lórí ọba. Bíbélì wípé mo ró nǹkan lábẹ́ ọ̀run tó jọ mí lójú. Ó ní mo ní ẹrú agbègbè orí ẹṣin, ọmọ bá wá rìn nílẹ̀ nílẹ̀. Kí ló fà? Ẹ̀ṣẹ̀ ìran, ẹ̀ṣẹ̀ ìpìlẹ̀, májẹ̀mú ìpìlẹ̀. Ó fún àwọn alágbára, àwọn akọni ìran, ó fún wọn láyè láti jẹ gàba lórí ògo
àwọn ọmọ ológo láti máa darí àyànmọ́ wọn. Ṣùgbọ́n gbọ́ o, torí pé o wà ní abẹ́ àdúrà yìí, ní abẹ́ ohùn yìí lénìí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ti ń bẹ láàyè, bí àdúrà yìí yóò ṣe máa jáde sí ọ ní orúkọ Jésù Kristi, ọwọ́ ìtúsílẹ̀ tó kọjá ọgbọ́n ìmọ̀ àtòyé rẹ ó yá kó wọnú ayé rẹ lórúkọ Jésù Kristi. Máa gbọ́ àwọn àdúrà yìí. Gbọ́ àdúrà ìkíní ni wípé Olúwa, ìwọ ló mú Ísírẹ́lì la aginjù já nínú aginjù. Ìwọ ló bá wọn rin ìrìn àjò tí ohunkóhun kò ṣe wọ́n, tó sì mú wọn dé ilẹ̀ ìmúṣẹ. Tó bá rí bẹ́ẹ̀, nínú aginjù ìdílé tí wọ́n gbé àwọn ọmọ ológo ilé tá a ti bí ọ sí lénìí, ọwọ́ tó mú Ísírẹ́lì la aginjù dá ó yá kó gbé ọ jáde níbẹ̀ tògótògó ní orúkọ Jésù Kristi. Ìkóríta tí àwọn akọni ìdílé ti ń dé tí wọn kì í tẹ̀síwájú nínú ìran yín, èyí tó máa mú kí ìrìn àjò ìṣerere kó di ẹtì fún wọn, èyí tí ìrìn àjò àti gòkè wá di èèwọ̀ fún wọn láti rìn lénìí, mo lọ nínú ọwọ́ Olúwa èyí tó mú Ísírẹ́lì jáde lóko ẹrú lénìí, ọwọ́ agbára tó mú Ísírẹ́lì jáde lóko ẹrú lénìí ó yá kó lọ pàdé rẹ níbẹ̀, kó sì gbé ọ kọjá ibẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Gbọ́ ìkóríta tí àwọn akọni ìran ti ń jà àwọn ọmọ ológo lógun nínú ìran tí ó ti jáde, èyí tó máa mú kí àwọn ọmọ ológo kú tògótògó lẹ́nìí, ọwọ́ agbára tó gbé Ísírẹ́lì jáde lóko ẹrú ó yá kó kọjá lọ níbẹ̀ lẹ́nìí. Gbogbo akọni ìran tó wà níbẹ̀, èyí tó máa dẹ̀mí àwọn ọmọ ológo légbodò níbẹ̀ lẹ́nìí, ọwọ́ yẹn ó yá kó pa á lẹ́nu mọ́ lórúkọ Jésù Kristi. Olúwa, gbogbo agbára ìdílé èyí tó gbé ọ pamọ́ fún ògo, èyí tí ò fi àyè fún àwọn tá a rán sí ọ láti rí ọ lénìí, lábẹ́ ìgbèkùn ọwọ́ alágbára ìran yẹn, ọwọ́ agbára tó tún Ísírẹ́lì sílẹ̀ lóko ẹrú ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbọ́ ìkóríta ìbànújẹ́ àti ìpọ́njú èyí tí akọni ìdílé ti ṣètò fún àwọn ọmọ ológo ìran tá a ti bí ọ láyé lénìí, mo rán iná àti àrá lọ síbẹ̀ nínú ọwọ́ agbára Olúwa ó yá kó lọ ṣe ìgbèníjà rẹ ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀dá alágbára ìran tàbí akọni ilé tá a ti bí ọ, èyí tó ń fi àyájọ́ àti ọ̀rọ̀ òkùnkùn tó fi ń dá ìrìn àjò ìṣerere rẹ rú, èyí tó fi bá àyànmọ́ rẹ jagun lábẹ́ ìṣàkóso wọn lẹ́nìí, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbogbo àṣeparí iṣẹ́ etí ibojì, àṣeparí iṣẹ́ etí ibojì òkú, èyí tí wọ́n fi orúkọ ìwásáyé rẹ ṣe, èyí tó sọ ọ́ di òkú ní ìwàláàyè, èyí tí ò fi àyè fún ohun rere láti jẹyọ nínú ayé rẹ, èyí tí ò jẹ́ kó lóore orí ọ lénìí, lábẹ́ ìgbèkùn iṣẹ́ yẹn lénìí, àṣeparí iṣẹ́ orí igi àgbélébù lénìí ó yá kó tú ọ sílẹ̀ níbẹ̀ tògótògó ní orúkọ Jésù Kristi. Gbogbo agbára ẹ̀rí èyí tó ń bá ń ṣorogún ohun rere nínú ìran tá a ti bí ọ, èyí tí ò gbà kí ìlérí Ọlọ́run ó ṣẹ mọ́ ọ lára, èyí tó mọ̀ ń sáré ìje lọ́dọọdún tó jẹ́ pé ìkóríta kọ̀ ní gbogbo ẹ̀ parí sí, lábẹ́ ìgbèkùn agbára yìí lénìí, agbára tó ju agbára lọ ó yẹ kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀ ní orúkọ Jésù Kristi. Gbọ́ lénìí, lórí ilẹ̀ tó máa ń gbé àwọn ọmọ ológo ìran tá a ti bí ọ bí tògótògó tí wọn kì í lè fohùn ògo mọ́, èyí tó ti dé àbí tó kù díẹ̀ kó dé lénìí, gbogbo àṣeparí iṣẹ́ ibi lórí ilẹ̀ náà, èyí tó máa ń fi àyè fún láti gbé àwọn ọmọ ológo mi lénìí, májẹ̀mú ipò kú ọjọ́ mẹ́ta nínú ilẹ̀ Jésù Kristi ó yẹ kó lọ bàjẹ́ lórí rẹ bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Gbọ́ májẹ̀mú àti ẹ̀gún asọniságijù ìdílé ìran tá a ti bí ọ, èyí tó ń jà olókun láyé, èyí tó gbé ọ pamọ́ fún olóore tí ò jẹ́ kó lóore orí ọ, èyí tó ń fi ìyà jẹ ọ lénìí, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó lọ bà májẹ̀mú yẹn jẹ́ lórí rẹ lórúkọ Jésù Kristi. Lénìí, nínú ọwọ́ agbára
gbogbo ogun ìran, ogun àwọn alágbára, ogun akọnilé, èyí tó sọ ọ́ di arúgbó ọjọ́ láàrin àwọn ẹlẹgbẹ́ rẹ̀, èyí tí yóò jẹ́ kó ga láyé, èyí tó mú ọ dàgbà láyé ṣùgbọ́n tó lóhun àgbà lénìí lábẹ́ ìdí ogun ìran wọ̀nyí, ẹ̀jẹ̀ Jésù Kristi ó yẹ kó lọ tú ọ sílẹ̀ bẹ́ẹ̀. Gbogbo adágún ogun létí adágún odò ìṣerere, èyí tó ń jayé rẹ lógun lénìí, ọwọ́ agbára tó mú kí àrùn odò Bẹ́sádà kó dìde lọ́gán tó sì ń rìn lénìí, ogun yẹn ó yẹ kó lọ ṣẹ́wọ́lẹ̀ nínú ayé ẹ̀ lórúkọ Jésù Kristi. Gbọ́ àwọn akọni ìran tá a ti bí ọ, èyí tó ń fogun jà àwọn ọmọ ológo, tó ní kò sí ààyè fún ọ láti tẹ̀síwájú láti gbé ohun tuntun jáde lẹ́nìí, ọwọ́ agbára èyí tó gbé Ísírẹ́lì jáde, tó gbé wọn kọjá láàrin Òkun Pupa, tí ipá àti agbára ìmùlẹ̀ kí ìmùlẹ̀ ò lè dènà rẹ̀ lẹ́nìí, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ bẹ láàyè, ó yá kó ṣí wọn lọ́wọ́ iṣẹ́ lórí rẹ̀ lórúkọ Jésù Kristi. Bí abárí má jẹ̀mú èyí tó ogun ìran farati nínú ayé rẹ, tó lóun ò ní fi ààyè fún ọ láti lọ lénìí, mo wọnú má jẹ̀mú ìgbésókè Jésù Kristi, mo wọnú má jẹ̀mú ọ̀rọ̀ méje, mo wọnú má jẹ̀mú ìṣọwọ́ àti ẹsẹ̀, mo wọnú má jẹ̀mú adé ẹ̀kọ́, mo wọnú má jẹ̀mú ọkọ̀ tá a fi gun níyà, mo wọnú má jẹ̀mú ipò ọjọ́ mẹ́ta, irú má jẹ̀mú bẹ́ẹ̀ lénìí, má jẹ̀mú wọ̀nyí nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá kó máa bàjẹ́ lórí rẹ bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi. Gbọ́ àṣẹ ẹgbẹ́jọdá ilé tá a ti bí ọ, èyí tí wọ́n fi ń dá àwọn ọmọ ìran yín mọ̀ wípé wọ́n tọ́ fún láti fi ogun jà, wọ́n tọ́ láti pọ́n lójú lénìí, ó ní a sì fi Jóṣúà olórí àlùfáà àwọn mi tó ń ti aṣọ ẹ̀rí lára rẹ̀, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀, àṣẹ jáde láti bọ́ aṣọ ẹ̀rí kúrò lára Jóṣúà. Tó bá rí bẹ́ẹ̀, ọwọ́ tí ó bọ́ aṣọ kúrò lára Jóṣúà lórí àlùfáà lẹ́nìí, gbogbo aṣọ agbẹ́jọdá ìran tá a ti bí ọ, aṣogun ìran lẹ́nìí, ó yá ọwọ́ yẹn ó yá kó bọ́ sọnù lórúkọ Jésù Kristi. Lẹ́nìí igi tó ń so búburú, Olúwa jọ̀wọ́ tètè gé, Olúwa jọ̀wọ́ tètè gé igi búburú ni tó ń so níran rẹ̀, Olúwa jọ̀wọ́ tètè gé gbogbo igi búburú èyí tó so ibi, tó so wàhálà, tó so ìdààmú, tó so ìkorò, tó so ẹkún nínú ìran tá a ti bí ọ lẹ́nìí, tí gbòǹgbò ẹ̀mí mímọ́ ó yẹ kó wù sọnù bẹ́ẹ̀ lábẹ́ ìdí àti májẹ̀mú rẹ̀, èyí tó ti ń ṣàkóso ayé rẹ̀ látọjọ́ tó ti pẹ́, àgbélébù tó ń tẹ̀jẹ̀ ó yẹ kó lọ tú ọ sílẹ̀ níbẹ̀. Ìyanu kó ṣẹlẹ̀, kó rí ọwọ́ Ọlọ́run fún ìyanu nínú ìrìn àjò rẹ láyé. Wàá ní ẹ̀rí tó dájú. Ọlọ́run ìpè ọdún 1928 kó jẹ́wọ́ ara rẹ̀ nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ lolúwa wí o, kò sì yí padà. Àṣì ọ̀run gùn bẹ́ẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù Kristi.